Oṣù àìbejì yálẹ̀ ẹ̀ta mo dé nítorí ọmọ ọlọ́jọ́ bí òní o Màámi Kafayat Yekin Olúdẹ́gùn ti sọjọ́ bí lónìí mo wá kí kórí jẹ́ kó pẹ́ láyé o kó dàgbà kó dògbó lágbára Ọlọ́run ọba ọmọ ọlọ́fà mọ́jọ náà ni mò ń kí lọ́wọ́ á ṣe ìsàmọ́dún o aya wọn níṣẹ́yìn mo ní kó mọ gbọ́n wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu èmi ìgangan alámọ̀ pé okú ọdún o okú yèédún CEO Smart Fashion Affairs ní Ṣómólú náà ni mò ń kí o bínú lé ló bá wà ní òde ẹ̀kúlé ló bá wà ní òde o mo ní yàrá ló bá wà ní òwò kọ́kàn lé o kò wọ́ kọ́kàn lé o kò jẹ́ bọ́dé pálọ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ àdìgún mọ́ gbọ́ o Màmá Toirat náà ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ Màmá Teslimat mo ní kó mọ bọ́bí tí kò kí lé àwọn bàbá rẹ̀ Màmá Teslim òkú ọdún o amúnidára á dára fún ọdọjọ́ alẹ́ lọ́lọ́lọ́ wọn bá ó mọ ní fọdún ìsòpin lágbára Ọlọ́run ọba Modinat Akínọlá ọ̀rẹ́ rẹ̀ àtàtà ń lọ pè mí sórí àgọ́ ó ní Òṣùpá akéwì gbéra ńlẹ̀ kó dìde mọ̀ bọ̀ wá bá mi kọ́rẹ́ mi wá báńkì bẹ́ẹ̀ sí mi ìkókó ọdún ó ní mọ̀ kí ọ bí ológun ẹrú ó ní kí ọ bí ẹlẹgbẹ̀rin ọ̀kẹ́ o bí ẹlẹgbẹ̀rin ọ̀kẹ́ bóyá sì jẹ́ mi ní òòtèmi ó ní bọ́ọ̀dé palọ̀ bàbá tó bí ọlọ́mọ Olódùmarè tó so ipò kúkú ní tùyìnká lọ́lọ́lọ́ wọn bá tó wá ní máa ní ṣó Màámi alámọ̀ pé ṣó ní máa ní ṣó palọ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ ọlọ́fà mọ́jọ o ọmọ Abisu Jaragbada ìjà kátìkátà ń lòrò tọ̀ ọ̀fọ̀ mọ́kẹ́rù ẹ̀ lọ́mọ ọ̀kálá lómi ọmọ Abisu Jaragbada ìjà kan tí wọ́n jà lọ́fà ń jọ ọ sí ó sojú pòrò ó sojú ebè nínú oko ìbá sojú olóko bàlà àwọn ìwà òjù mi èmi ò jù ọ́ bí kan bájú kan lọ́fà ẹ̀rú ni bàbá yín mú ní sẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ akẹ́bà jẹ́ ló bọ̀ ọmọ ọlọ́fà mọ́jọ jẹ́ ńlẹ́ ọ̀la lọ́mí ó mọ ní fọ́dún èyí so òpin lágbára Ọlọ́run ọba aya wọn nísẹ́yìn orò mọ́ gbọ́ o mọ́ wá lódì lé àwọn kọ rẹ̀ so wá ní mọ̀ ní sàn lé àwọn kọ rẹ̀ Ìsẹ́yìn ní sẹ́lẹ̀ o Ìsẹ́yìn orò ọmọ ẹbẹ tí mo kọ ọmọ asẹ́tì mú mi tó dára ọmọ odò tó la sẹ́yìn ìjà o ọmọ ìlú ẹ̀yẹ kìkì ẹ̀gàn ìlú ẹ̀yẹ kìkì àpọ́nlé o ọmọ orò tí ń jó o ọmọ orò tí ń yọ̀ mẹ́ẹ̀ẹ́bẹ́yìn lọ́mọ orò tí ń kún yùmùyùmù nílé àwọn ọkọ rẹ̀ ọmọ asẹ́yìn tó gbónílé tó gbàlejò ọ̀nà kó kí ilé àwọn ọkọ rẹ̀ ọmọ ẹ̀bẹ̀ dímọ̀ kọ́ kékeré asẹ́yìn òwú ni wọ́n ń pa o àgbà sẹ́yìn aṣọ ni wọ́n ń ọ̀dọ́mọdé sẹ́yìn oge ni wọ́n ṣe ń lé àwọn ọkọ rẹ̀ àṣẹ ìsàmọ́dún o Ṣómólú tún nílé o níbi wọ́n gbẹ̀dàgbà sí ilé àwọn ọkọ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ló ní mọ̀ kí ọmọ èjè mẹ́jọ ó lọ sọdún yóò ní ó lọ ṣètẹ̀mí sí nínú owó nínú ọ̀la ó lò ní ṣubúkà kọ́yìn lé ó lò ní wákìsà kọ́yìn azọ ó lò ní jẹ́ gbogbo kẹ́yìn ẹran lágbára Ọlọ́run ọba ó níre lò ní oríire àfire ire gúúsù ni mo pè ó ire àrẹwà o kan wá filé rẹ̀ ṣe gbé kan wá fọ́dẹ̀dẹ̀ rẹ̀ ṣe kalẹ̀ ojàre ó mọ ní fọ́dún ìsòpin lágbára Ọlọ́run ọba happy birthday to you o ọmọ ọlọ́fà mọ́jọ tí sọjọ́ bí lónìí mo wá kí kórí jẹ́ kó pẹ́ láyé kó dàgbà kó dògbó lágbára Ọlọ́run ọba.